Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, àwọn ọmọ Ijebu wọn mú ọ̀rọ̀ K1 lérè, wọ́n serious pẹ̀lú ẹ̀ gidi gan. Torí a ti rí bí àwọn obìnrin, àwọn ọmọ lọ́balọ́ba bí wọ́n ṣe ń jáde láti wá takú Wasiu Ayinde. Wọ́n ń sọ̀rọ̀ wípé kò kí ń ṣara wọn nígbà tó ń claim wípé àwọn lè jẹ ọba ní ìdílé Fẹsẹ̀ngbà. Wọ́n ti sọ̀rọ̀ gan lọ́pọ̀lọpọ̀ ní oríṣiríṣi ọ̀rọ̀, kí Ọlọ́run ṣàánú èèyàn. Eléyìí á tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa àwa tí a jẹ́ ọ̀dọ́, because wọ́n ní ẹnìkan ló ń pọn Wasiu Ayinde lẹ́yìn nínú ìdílé Fẹsẹ̀ngbà láti jẹ́ kí ó da omi àlàáfíà rú. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ nǹkan tí àwọn ìyá yìí àti àwọn èèyàn tí wọ́n sọ nípa ọ̀rọ̀ lọ́balọ́ba dé, nípa ọ̀rọ̀ bí Wasiu Ayinde ṣe jáde pé òun fẹ́ jẹ Awùjalẹ̀ of Ìjẹ̀bú. Ọ̀dọ̀ àwọn ìdílé Fẹsẹ̀ngbà wọ́n ti sọ̀rọ̀ síta wípé Wasiu Ayinde kò kí ń sára wọn. Gbogbo nǹkan tó ń claim rẹ̀ ìyẹn pé irọ́ ni, pé it's null and void. So ẹ ṣe gan ní farabalẹ̀ kẹ́ bá wa wò. Mọ́mí lọ́yà ẹrú lọ. Orúkọ tèmi ni Binrin Adésùnmọ̀ Ògúnlẹ̀yẹ, ọmọ Alhaji Gani Adébádé Ògúnlẹ̀yẹ, lórí orí Ọdẹ́dínà nígbà ayé wọn lékè Ibukun. Jẹ́ kan lára àwọn ọmọ gbogbo tó ń lọ nígboro tá à ń gbọ́ nípa ọ̀rọ̀ Wasiu wá wá tán àmọ́rò. Bàbá Yomi Adétáyọ̀ náà tó ń náà sáyẹn fún ọmọ bàbá òtún náà lù náà, ṣùgbọ́n lẹ́ẹ̀kan wájú o, ó lẹ́ẹ̀kan rẹpẹtẹ wájú o, kọ́là kan bí o, kò ń ṣe olórí ẹbí àmọ́ pa nǹkan tó ṣe o. Ẹni mo ṣe wá sílé ńlá láàárọ̀ yìí o, àìbí ló rán mi wá pé kí wá sá àmọ́ pa nǹkan tí Adétáyọ̀ ṣe, àmọ́ owó tó gbà lọ́wọ́ Wasiu tó jẹ́ lọ́wọ́ tí Wasiu àmọ́ Wasiu nínú ẹbí tiwa o, Wasiu ń tara wa o. Èmi ò kọ́ tèmi ọmọọba Binrin Adéọlá, èmi abídàgbà ilé ìran abídàgbà ilé Wasiu Ayinde alájí Wasiu Ayinde máa ṣá wọn sí nínú bàbá mi. Èmi ò lè gbọ́ ṣẹ̀kẹ̀ jóye abídàgbà ilé ẹsẹ̀ abídàgbà ilé ó tọ̀ nínú ọkọ̀ ẹni bàbá mi ọlọ́kùnrin tó wà nínú ṣáàkiri ọgọ́kọ̀ tó ń jẹ́ ṣẹ̀kẹ̀ jóye. Èmi ò ti pọ̀ tẹ̀lé bàbá mi dẹ̀ máa sọ pé ọmọ bá mi èdè kò tẹ̀ kúrò ní ìwé lọ́wọ́ wọ́n lè lọ sí exam ọmọ bá wa alábùṣẹ́ bí lóní ìfọ̀tẹ̀ kúrò wọn tó wọ́n sí exam tẹ́tẹ́jú yóò ṣara wa kò sínú ọmọ ìdàdí mẹ́rin ní ìdàdí ara wọn ọdún láti yọ wa arúgbó ara náà ti wá sí ìjọba àbújá wọ́n ti lo 30 years ní ìjọba àti àbúlé wọ́n dẹ̀ wá lo 20 years bí ní wọ́n dé sí bá wọn bí táwa iná sí wọ́n sí ibi náà lọ sí ọmọ wọn orí kòkó sí ibi náà lọ sí Awùjalẹ̀ mẹ́kùn sí. Nepo was my great grandfather. Ló lè jẹ́ grandchild mi. Jàdẹ́rà jẹ́ ọmọ Awùjalẹ̀ ọwọ́ àtúntò tó dá ìlú ìjọba sí. Gbogbo àwọn kàńdá tó wà ní ilé ìlú náà Agbára Ọlọ́run ó ṣe. gbogbo àwọn ọmọ ewu tó sọ àwọn ọjà ọmọ ọkọ sí wa lọ́rùn. Ó ṣí ilé ìyá bá wa ṣí ọ̀dà. Àti ẹ̀mọ́ Wasiu rí rárá, àmọ́ Wasiu rí. Adétáyọ̀ Àbáyọ̀mí Ògúnlẹ̀yẹ sílẹ̀ nínú become Awùjalẹ̀, who is going to sing jagunjagun ló ń bọ̀ fọ̀ aṣíwájú? Kí ló wẹ́ fáwọn police kó máa dá nǹkan tẹ̀ ń ṣe ìkẹ́? Gbogbo fẹ́ sọ̀rọ̀ pé léyìí. Tóbi o Bóyá Mr. Larry. ok tóbi o Wasiu mi ò rí àzọba tójú tèmi o. Àwọn ọba tó kọjá lọ tíyẹn mọ̀ pé yẹ wọ́n ní class. Oyè kan ọba nìyẹn, Ọlọ́run àwọn ọba nìyẹn, Síjú Adé àwọn tó ní class tó jẹ ọba. Àwọn eléyìí mo sọ̀rọ̀ láti sọ o, but kò ní class, it's true. Ó lè fẹ́ jọba olówó owó náà fi ń ṣe tẹ́lẹ̀. Wọ́n máa dá Ifá ẹ tó kàn tó máa jẹ̀bọ̀. Ìsìn tó bá ti ní bílíọ̀nù ẹ̀ ọ́ mílíọ̀nù yẹn ó lè jọba, owó náà fi ń jọba. Nísìn wọ́n ń lo prestige class àti òrìṣà ilẹ̀ tó máa dá Ifá tó ilé ìlú kan. Anybody náà kàn ń gbé sí tó bá ti fún either governor ni àbí president lówó ni o máa fi jẹ́. Ní as a musician ni olórin ni kò tóbi o onílọ̀kọ̀ ìgbéni ìsínbẹ̀ kò ní jẹ́ òun tó rò ní bí òun kó bí ó ní ní ìsọpọ̀ mi ṣe kọ̀kọ̀ èmi kò máa fi ṣe bọ́bá ló ẹgbẹ́ wọn gómìnà ló fún wọn àbí bọ́ọ̀ náà ṣe ń ṣe. Kò sóyè owó tó lè ní tí ọba máa jẹ ọba ẹ mọ mínì ọba ni ọba is a prestige position
it's a prestige position ẹ tí ò bá ní prestige kò yẹ kán fún it's a prestige position now kò dàbí politics bóyá táwọn èèyàn máa vote fún prestige wọn máa dá òòṣà pé òkè tẹlẹ tó kàn ó èèyàn báyìí ló kàn ó but ọba to me ní orí àsọba ó lè jẹ́ wàhálà tí ènìyàn ló fẹ́ jọba ó kàn fẹ́ ṣe kó kàn gba táìtù yẹn ni wípé àsọlórí òun tún jọba kò wọ́ ọ̀tẹ̀ lójú tèmi o tó bá wà wájú mi màá sọ fún un kò ní personality kò ní class tó máa fi jẹ ọba ẹ ṣáà mọ oyè kọ ẹ mọ ní ọ̀fífẹ́ tẹ́lẹ̀ síjú àwọn tó ní class nìyẹn tó jọba tó bá rí wọn wá pé yes class làwọn lè ọba ni wọn òun olórin jẹ́ olóbẹ̀rẹ̀ orin náà ó fẹ́ fi jọba èmi kò fẹ́ sọ tèmi pé yà ó yẹ kó wọ́n èèyàn tó ní class kan fi jẹ́ kì í ṣe irú ilé. sálárì ṣé nítorí ọkọrin ni wọ́n ṣe ní class. yes àsí olórin àwọn olórin tó ní class wà òun ok example Sunny Obe èrò dẹ̀ fún mi lójú I'm serious now ó yẹ ok ẹ ṣe àmọ́ there's a difference between Sunny àti Mani kò sí competition lára àwọn méjèèjì kò sí eléyìí ok ní ìmọ̀mọ́dún àwọn kò lè ju bóyá late 50 or early 60 lọ 67 ok she's in the 70 but ẹ lè fi ní ìmọ̀ ọlọ́run ló ti bẹ̀rẹ̀ sí kọrin ẹ lè fi wé Obi àti Sunny orin wọn sílẹ̀ mi ò láì. kí wọ́n bá rí ọba yẹn jẹ kí wọ́n á lo 30 years lórí oyè yẹn kí wọ́n knows how to take care of himself for people that are saying wọ́n ti dàgbà jù láti jọba kí wọ́n á lo 40 years kí wọ́n á tọ́jú ara ẹ̀ bàjẹ́. ẹ dúró ta ni jẹ́ K1. o sálárì ẹ̀ sọ jí ẹ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń gbòòrò. ta ni jẹ́ K1 èmi ò mọ̀ tó jẹ́ K1 na it's true mi ò mọ̀ ta ni jẹ́ K1. kẹ́mi tó jẹ́ K1 ni. mi ì mọ̀ mo ń gbé Nàìjíríà ọdún mi ń gbé Nàìjíríà náà. ṣé ìṣeré àbí tòótọ́ ẹ̀ mọ́ K1. mi ì ṣeré náà mi ò ṣeré ní ìmọ̀ tó jẹ́ K1 ta ni jẹ́ K1 torí ẹ̀ mo ṣe bèèrè pé ta ni jẹ́ K1. lóòrè bá ìṣeré ni. mo ṣeré o. I thought you were being sarcastic. no mi ìmọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ náà ta ni tó ń jẹ́ bẹ́ẹ̀. Kwan Won ẹ̀ mọ́ Kwan Won ṣá. ta ni jẹ́ Kwan Won. Are you for real? I'm serious. ok ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín. Wow. Amẹ́ríkà ni mo bẹ́ẹ̀sì sí. mo ń wá sí Nàìjíríà gbogbo kínní yìí mi kì í wí. ní sálárì ìgbà wo lẹ kúrò lé. jẹ́ kí n sọ fún ẹ September 1981. how many years ago nìyẹn. calculating for yourself. over 40. mo sọ tó ti wọ 40 years ni. September 1981. No, that is one. Oh wow. ní sálárì ẹ̀ tí wà ní láti bàtẹ́ ti lọ láti 1981. mo máa ń wálé bọ̀ mi ń wálé often mi ì mọ gbogbo àwọn people. ó dà pé èyí ò lè wà. California. ní 45 years ago. Yes. For 1981 to now is 34. It is well. So gbogbo àwọn orúkọ yẹn èmi ò mọ̀ wọ́n mi ń Okay, Wasiu ló jẹ́ kẹ́sì lórí wọn. Wasiu ló jẹ́ K1 sọ K1 mo tẹ́ mo ṣe tẹ̀lé tó jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ wọn náà. Wasiu ló jẹ́ K1. àwọn tẹ̀lé mọ̀ tí mo mọ̀ oyè. Adé. Everybody lórí ọ̀tá if wọ́n máa yan ọba yẹn after except ọba máa yan after election except tọ́ba máa yan ọba yẹn after 2027 nìkan ni Wasiu lè jẹ́ but wọ́n máa yan ọba yẹn ní next year as today. There are 5 top people and Wasiu is not in the top 5. Yekini. 2 is from Fidipote ruling house. Fẹsẹ̀gùn ló kàn. Lẹ́yìn Fẹsẹ̀gùn ló máa ṣẹ̀ṣẹ̀ kan Fidipote. So he can't jump queue and also he's trying to claim that his mother's side is from Fẹsẹ̀gùn and everybody knows his mother is from Ekiti. Edienleni. 2, as much as he's close to Asiwaju, and that is why I said maybe after the election, but one thing everybody here don't know is Asiwaju's wife is from Ijebu, and Asiwaju's wife, Remia, specifically told him that he cannot be Awujale. And if Remia specifically told him that he cannot be Awujale, Wasiu just wasting his time. Yes, he's going to pay
I shouldn't probably not say this out here, is going to pay 50 million to the Awon Olori Ebi of Fasegua, and that is why you are having all the children of Fasegua coming out on social media in the last 3 days to come and call out their Olori Ebi that even though Toba Gbowo Wasiu ń ṣe ọmọ ẹbí àwọn, so kó má lọ trace nǹkan tó kàn wá sọ́dọ̀ àwọn, so we shouldn't even be discussing this because it's just wasting his time. So Ijebu ni first lady wa ti wá. Ijebu Òde ló ti wá. Àti Ṣẹ̀kírì Ijebu Òde ló ti wá. Categorically sọ fún kéwọn pé. Ó dẹ̀ ti sọ fún Wasiu categorically pé kò lè ja Àwùjalẹ̀ except tó bá jẹ́ pé dolly aṣáájú ẹ̀ ti sọ fún pé ó ti kúrò lọ́wọ́ òun, because also ìyàn tó wà in charge committee is Olorogun Sani Kuku. And Sani Kuku is not someone you can bribe with. Let Wasiu bring 100 billion, he can't bribe him. And if it's Sani Kuku, and that as today, technically Sani Kuku is the acting Àwùjalẹ̀, is the chairman of the committee and is also part of the Klorupe àwọn tó máa ń yan ọba yẹn kí la máa ń pè wọ́n náà. Afobaje is also part of Afobaje, and he has told Wasiu that he's not going to be the Àwùjalẹ̀. The other, then also the Fasegua, àwọn Abimbola family tó bá late Àwùjalẹ̀ Sikiru Fawakini, àwọn ni, so their family name is Abimbola. The younger ones change their name to Aderugbe or some other names. Ibi tí Àwùjalẹ̀ ti máa wá nìyẹn. Wasiu is just trying to manipulate himself. What is often pé ká ní Fìdípọ̀tẹ̀ ló kàn, they might have a way to manipulate it, but the thing is you can't lè jẹ́ olórí ọmọọba kó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ kó wá ní ó máa elevate di Àwùjalẹ̀, kò possible. So don't let us waste our time over this. Him himself knows it. He's just trying to cause trouble because one, Lagos State Governor and Ogun State Governor as a candidate. And I'm going to also tell you here today, Mike Adenuga as a candidate, and all these people are not going to allow us to become the Àwùjalẹ̀. So let's stop wasting our time. Don't forget, Mike Adenuga is from Ijebu Òde too. Yeah, but gbogbo lọ ní kíní sí lọ ní mọ̀ pé bí ta ṣe máa ń wá láti Ìjẹ̀bú tó yẹ kó bóyá you can be from Ìjẹ̀bú gbó, but ẹ máa ní èèyàn kan tó tọmọ Ìjẹ̀bú Òde kíní kan or èèyàn kan tó tọmọ Èrúwọ̀n àbí Ṣọ̀yìn mọ́ kíní kan. That is how it is. So there are a lot of interest, powerful interest, people that you cannot bribe. Ẹni tó bá fẹ́ wá sókè send the request, I'll bring you people up. That you cannot bribe, that will not let him get there. So you should, and like I said, Aṣíwájú also already told him, except tó kálóhùn election nìkan ni òun lè gbé agbára, but wọ́n ti kìlọ̀ fún òun pé kóun má tiẹ̀ try here. Exactly my sentiment. So don't let us be wasting our time on it. It's not going to be your next Àwùjalẹ̀. Thank you. Thank you. Mr. Nuru. Lovers all over the world, ọ̀rọ̀ orí lẹ́kùnrẹ́rẹ́ tí àwọn èèyàn ti sọ lọ́tún lọ́sì nípa King Wasiu Ayinde Marshal. So ẹ̀yin tẹ́ máa ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ follow wa, ẹ like, ẹ share, ẹ comment. I really appreciate the support in so far. So we love you all. Thanks for watching.